بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. يا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكوه يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه فما كان من ربي فإنك ربه ومن كان من مولاه فإنك مولاه فأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين. Aki gbogbo àwọn mùsùlùmí káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh. Aki ń káàbọ̀ sí orí ètò yín ètò wa Al-Basira èyí tó máa ń dé sí etí gbọ̀yìn ní déédéé àsìkò tá a wà ní gbogbo. Rahman Rahim. Alhamdulillahi wa salatu wa salam ala al-mab'uth rahmatan lil alamin sayyidina Muhammadin sallallahu alayhi wa sallam وعلى آله وأصحابه ومن سلك مسلكه وناج منهجه إلى يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وبعد adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run alhamdulillah Ọlọ́run ọba tí ó ṣe wá ní mùsùlùmí òun náà lọ́ba tí adúpẹ́ fún à ń tọrọ àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá annabi wa Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run kó máa bá ànábì àti àwọn aráalé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí à ń tẹ̀lé ojúpọ̀nà tí ànábì wa sallallahu alayhi wa sallam tó fi ilẹ̀ tí yóò fi di ọjọ́ tó jẹ́ pé la yanfa'u fihi malun wala banun owó ọmọ kò ní ṣàǹfààní illa man ata Allaha biqalbin salim àfẹn tó bá pàdé Allah pẹ̀lú ọkàn tó là kúrò níbi ẹbọ ṣíṣe àti ìwà nefak àfààní ọlọ́run bẹ́lọ́n gbogbo àwọn tọ́lọ́ ń lò ń sábà bíi mímọ́ gbọ́ wa báyìí ọlọ́run mọ́jì kọ́rọ̀ wọn dàrú o àmín àánú wọ ọlọ́run o ni wọ́n wá ọlọ́run bá ní fíànsì kò ń gé àánú rẹ o láyé ń bì àtijọ́ gbọdọ̀ kíámà àlékún àrísìkì ọlọ́run bá ní sí fún wọn la haula wala quwwata illa billahi al-azim. lẹ́yìn eléyìí gbogbo ẹ̀yin olùgbọ́ wa pátá tẹ́ ń gbọ́ wa káàkiri gbogbo àgbáńlá ayé àti ohun àtàwọn wò wá àfihàn ọlọ́run bẹ́lọ́n ìfẹ́ òdodo òun náà ní bẹlẹ́mi kálukú wa tá a fi ń tẹ́tí gbọ́rọ̀ ọlọ́run tá a fi ń lo àsìkò wa síbi tọ́lọ́run ọlọ́run gbogbo ọjọ́ tá a bá pàdé rẹ̀ ṣe níjọ́ tí yóò lóore fẹ́ni kọ̀ọ̀kan wa wọlá ọjọ́ kan oṣù rẹ̀ wọlá gbólóhùn la ilaha illallah iléeṣẹ́ IBR amútajérò iléeṣẹ́ náà ọlọ́run má jẹ́ kó dàrú o ọlọ́run má jẹ́ kó bàjẹ́ o gbogbo àwọn tí ń bẹ mẹ́pàtà nínú òṣìṣẹ́ ọlọ́run bá ní ṣàgbéga fún wọn olùdásílẹ̀ iléeṣẹ́ náà má jẹ́ kọ́rọ̀ wọn dàrú la haula wala quwwata illa billahi al-azim. à ń ṣàlàyé lọ níjẹjọ ipe ìrun òru àwọn ẹ̀kọ́ wo ń ló so papọ̀ mọ́ nínú àwọn náfìlà tá a fi máa ń súnmọ́ Ọlọ́run òun náà ni tahajjud wà. A dẹ̀ ti ṣàlàyé àwa ń ṣàlàyé nípa àwọn adab àwọn ẹ̀kọ́ yáàyì
èyí tó so mọ́ ìrun òru yìí nínú nǹkan tá à ń ṣàlàyé fani ké inú tá a ti ṣàlàyé lọ ni pé ẹni tí ó fẹ́ máa dìde láti lọ bá ọlọ́run ọba ìkẹ́ ọlá ọba rẹ̀ sọ̀rọ̀ àwọn ẹ̀kọ́ yáyì tí Islam kà kalẹ̀ kó lè bá àrọ̀ lọ́rùn yóò múra lẹ̀ pẹ̀lú nǹkan tí yóò ràn lọ́wọ́ láti lè dìde lóru inú rẹ̀ òun náà ni kéèyàn máa rí kọ́ ìlú lásán àti ṣàlàyé rẹ̀ lọ àti sọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lórí eléyìí bákan náà a ní kéèyàn ọ̀dá nìyẹn nígbà tó bá fẹ́ sùn nínú àwọn kan tá a ti sọ lọ ní ipò òun fẹ́ dìde lóru torí pé tí ó bá tiẹ̀ dìde lóru mọ́ ó ń ṣe ọlọ́run ní sallallahu alaihi wasallam wọn kọ́ ládàá pé ó dìde lóru wọn kọ́ ládàá rẹ̀ fún irú ẹni bẹ́ẹ̀ inú ẹ̀kọ́ tánàbí sallallahu alaihi wasallam tó ṣe kíni o tọkọ wa òun eléyìí wa sallallahu alaihi wasallam so bákan náà nínú àwọn ẹ̀kọ́ yáàyì òun náà ni pé téèyàn bá fẹ́ sùn kó fi ẹ̀gbẹ́ ọ̀tún kó ṣe kíni o kó fi lélẹ̀ tó bá fẹ́ sùn lálẹ́ kó lè bá àrọ̀ lọ́rùn nígbà tó bá fẹ́ dìde téèyàn bá ti fẹ̀gbẹ́ ọ̀tún lélẹ̀ tó bá padà jí ibi wá rí kó fẹ́gbẹ̀lé kò bá tàkàkà ṣùgbọ́n nígbà tó fẹ́ sùn yẹn oní tí Islam tí ó gbé wa bákan náà a sọ pé kéèyàn ṣàdúrà kó tó di pé yóò sùn ní alẹ́ nínú àwọn ẹ̀kọ́ yáyì tí Islam tó ṣe kíni o tó gbé wá fún wa ònìyàn náà wà kó jẹ́ pé èèyàn ó ṣe kíni o èèyàn ó ṣe àdúrà kó tó sùn ní alẹ́ so ó di àwọn nǹkan míì tí a tún ṣàlàyé ni bákan náà inú nǹkan tí a ṣàlàyé ni pé téèyàn bá jí lóru bó o ṣe kọ́kọ́ jíun fọwọ́ wọ ojú rẹ báyìí nígbà téèyàn fọwọ́ wọ oorun kú o so kéèyàn wá ṣe kíni o kéèyàn rántí Ọlọ́run kó tó di pé yóò ṣe kíni o yóò bọ̀ síbi tàhájúdù rẹ̀ kó tó di pé yóò bọ̀ síbi ìrun òru tó fẹ́ kí náfìlà tó fẹ́ kí kó tó bọ́ bẹ̀ kó ṣàdúà kó ṣàlùwàlà kó tó di pé yóò bọ̀ bẹ̀ ó ń ṣe Ọlọ́run sallallahu alaihi wasallam ànábì ní ya'kidu shaitan ala kofiyati rasi ahadikum idha huwa nama thalatha uqadin ànábì ní èṣù tẹ́ ń wò ó a máa ta kókó mẹ́ta sígbèrè ẹnì kọ̀ọ̀kan yín nígbà tó bá fẹ́ sùn thalatha uqadin kókó mẹ́ta ní ó ta lálẹ́ nígbà tí ó bá fẹ́ sùn èṣù ti bá ta kókó yẹn yóò àmọ́ sọ yí pé alayka laylun tawilun farqud àtúnfọ́fọ́n tajà má jí o ní tí ó sọ bí kókó kọ̀ọ̀kan nu so ànábì wa ní fáyidà stayqadha tírú ẹni bẹ́ẹ̀ bá wá jí wa dhakara Allah ta'ala tó wá rántí Ọlọ́run in hallat uqdatun kókó kan ó tù kúò níbi kókó rẹ̀ fa in tawadda'a tó bá wá sàlùwàlá nígbà tó bá jíun tó sàlùwàlá ẹ̀ kò ní kókó mẹ́ta ìka ti tú tó bá wá sàlùwàlá in hallat uqdatun kókó kẹta kókó kejì yóò tù ànábì wa ní fa in salla in hallat uqdatun tó bá tó wá kírun kókó ẹlẹ́ẹ̀kẹta yóò ṣe kíni o yóò tù gbogbo uqadahu ànábì ní in hallat uqaduhu kulluha gbogbo uqadu rẹ̀ kókó mẹ́tẹ̀ẹ̀ta oṣù tó tákàtàkàtà nù so irú ẹni bẹ́ẹ̀ fa asbaha nashitan tayyiban nafs yóò mọ̀júmọ́ lẹ́ntẹ́mìrì ọmọ so níta fẹ́ ló ń bẹ̀ ni pé ànábì sọ pé wa dhakara Allaha tó wá rántí Ọlọ́run awárí hadith mi torí pé níjẹ̀jọ́ tá a sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pé ẹ dákun ẹ bá ní àdúrà tẹ́ sọ ó ti fásitì jù kálukọ́ wa mú báírò kọ́kọ́ bá padà so àwọn tẹ́ ń bọ̀ wọ lórí Facebook kéèyàn wò ká mínítì báyìí òun níbi tí a ti sọ̀rọ̀ báyìí kéèyàn náà padà gbọ́ ẹni tí ń fi rédíò gbọ́ ó lè rìkọ́dù ẹ̀ so tí ó fi ṣe kíni o tí ó fi mọ̀ pé ibi tá a ti sọ àdúrà yẹn ní tánàbí kọ́ wa ó ń ṣe Ọlọ́run sallallahu alaihi wasallam nínú àdìsí Ubada bunu Samit òun ni ànábì ti sọ̀rọ̀ yìí sallallahu alaihi wasallam ànábì ní man ta'arra minal layl ẹni ọba náà pàpàn lóru tó jí lóru rẹ̀ báyìí so faqala tó wá sọ àdúrà tá a fẹ́ máa sọ yìí ká máa kọ́ ògùn àtàǹgbọ́ wa ipe la ilaha illallah la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku lahul mulku walahul hamdu
وهو على كل شيء قدير وهو على كل شيء قدير. الحمد لله الحمد لله وسبحان الله وسبحان الله ولا إله إلا الله ولا إله إلا الله والله أكبر والله أكبر ولا حول ولا حول ولا قوة ولا قوة إلا بالله. إلا بالله. ká tó gbọ́ lẹ́ẹ̀kan sí Ànábì ní ẹni tó bá jí lóru tó wá sọ yìí pé la ilaha illallah لا إله إلا الله wahdahu la sharika lah وحده لا شريك له lahul mulku له الملك wa lahul hamdu وله الحمد wa huwa ala kulli shay'in qadir. وهو على كل شيء قدير. alhamdulillah الحمد لله wa subhanallah وسبحان الله wa la ilaha illallah ولا إله إلا الله wallahu akbar والله أكبر wala hawla ولا حول wala quwwata ولا قوة illa billah. إلا بالله. ẹ máa gbọ́ ibi táwọn ẹbí dá àdúrà tó dá dúró sínú o ní tá a fi ń sọ fún wa ni wípé oríire pátá al-khairu kulluhu fil ittiba. gbogbo oríire pátá kọ̀ǹténà oríire ni o gbogbo ẹ̀ pátá níbi títẹ̀lé súnà nàbí lọ wà sallallahu alaihi wasallam. èyí sì mọ̀ ìyá ọ̀sọ́ ju ọ̀sọ́ lọ. ìntànàbí ni ká wíhun tá a bá jíhun ìwọ gbìyànjú máa ṣe. ànábì wa ní tó o bá ti sọ tán bá ń tán thumma qala lẹ́yìn ìgbà tó o sọ àdúrà ìtẹ́ tó o wá ṣẹ̀ wá sọ yìí pé Allahumma gfirli. ẹ máa gbọ́ o tí ọkọ̀ sọ àdúrà la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir. alhamdulillah wa subhanallah wala ilaha illallah wallahu akbar wala hawla wala quwwata illa billah. ànábì ní tó bá sọ tábà thumma qala lẹ́yìn ìgbà tó bá sọ yìí pé Allahumma gfirli ọlọ́run forí jìn mí. àódà á tàbí ọba tiẹ̀ sọ báwọn àbọ̀ ọba ṣàdúà tó ọ̀sẹ̀ ṣàdúà tó wú ọ lẹ́yìn tánàbí ti rẹkọmẹ́ndì ń kọ́ ọ̀sẹ̀ wá fi a jẹ́ pé nínú tá a lè fi ṣàtẹ̀gùn tádùá wo fi gbà òun ni ká kọ́kọ́ ju àdúrà tánàbí sọ ìsíwájú kọ́ wá ẹsẹ̀ wá sọ tí wọ́n gẹ́gẹ́ fẹ́ tọrọ lọ́dọ̀ ọlọ́run kọ́ wá sọ lẹ́yìn rẹ̀. ànábì ní ustujiba lahu àdúrà tó ọba ṣe wọ́n bọ̀ stamp ẹ̀ sallallahu alaihi wasallam. so ó nídìí ọ̀sẹ̀ gbólúgbò jáde ó nídìí kó ọ̀sẹ̀ máa tọ̀ nǹkan la ó nídìí kó ọ̀sẹ̀ fọ́n náfìlà kó ní ọmọ gorí odò wọ́n á ní ọkọ̀ yìí kíbla wọ́n ní ọmọ fẹ́ rú ṣe àlùwàlà táǹjànù bá yọ sí ọ yóò yí wọ́. ànábì wa ní fa in tawadda'a lẹ́yìn ìgbà náà tó bá wà lọ sàlùwàlà kó tó sàlùwàlà ní gbogbo tá à ń sọ yìí. ànábì wa ní fa in tawadda'a tó bá wà lọ sàlùwàlà wasalla tó bá wà kírun kubilati salatuhu irun tó kí náfìlà tó kí wọ́n gbà wọlé. sallallahu alayhi wa sallam. kódà tó lọ gbọ́ bó sàṣọbà ló jí fún tó o bólẹ̀ tàájúdù sọ. òun sọ ọlọ́run ní irun tó o bá kí torí kọ̀dá kọ irun òru nìkan bẹ́ẹ̀ bó o bá jí bá ń fún súbì tó o sọ bá náà kubilati salatuhu àdúrà tó o ṣe lẹ́yìn ìgbà tó o jíun àṣebá a ṣe ń jí lójú oorun tòru ó tó ní ń tọ́ yẹ ká ṣe súnà lọ́kọ́ wa lélẹ́yìn láfi sọ pé gbogbo àtẹ̀yìn bá ń kọ̀yìn sí súnà bí ó ṣe máa jìnnà sí tọ́lọ́run sínú torí pé ọlọ́run ọ̀já nàbí kúrò lára rẹ̀ ó sọ ànàbí má rẹ̀ ni salawatullahi wa salamu alayhi. sọ ọgbọ̀rọ̀pọ̀ àwọn tá à ń pè wá tá à ń béèrè àdúrà sọ ké mo sọ pé àkọ́kọ́ àti pè mí tó bá di program àátúnṣe kí ni o àátúnṣọ so òun láti gbọ́n ká kọ́ ọ́ lẹ̀ ká sì máa ṣe salawatullahi wa salamu alayhi. nínú ẹ̀kọ́ tó wá tẹ̀lé òun náà ni pé an yaftatiha qiyamahu bi rak'atayn khafifatayn tó bá fẹ́ kírun lóru ó wá sí rákà méjì khafifatayn tí yóò fúyẹ́ lọ́ọ̀kọ́ fi bẹ̀rẹ̀ ọkọ̀kọ́ fi bẹ̀rẹ̀ so gbogbo ẹ̀ lọ lẹ́rìí nínú sunna anabi wa muhammad sallallahu alaihi wasallam ṣùgbọ́n a fẹ́ parí agbègbè ibẹ̀ ní òní a sì fẹ́ gbà béèrè dáadáa so ẹlẹ́ẹ̀kẹ́ ntọ́kàn òun náà ni pé
lẹ́yìn ìgbà tó bá wá fẹ́ bẹ̀rẹ̀ ìrun rẹ̀ tó fẹ́ bẹ̀rẹ̀ ìrun rẹ̀ nínú náfìlà méjì náà tá sọ Allahu akbar alákọ̀ọ́kọ́ takbiratul ihram tí ó ṣe mọ̀ pé asọ́ngbà tá ń sọ̀rọ̀ ọ̀run pé tá a bá ṣe takbiratul ihram àdúrà kan bẹ tá a máa ń ṣe síwájú ká tó bẹ̀rẹ̀ fatia ńlọ fanti máa mọ ọkọ̀ọ̀kọ̀ fi dákẹ́ díẹ̀ kó tó ka fatia àdúrà tá a máa ń ṣe là ń pè ní duawul istiftah duawul istiftah yìí tá à ń sọ yìí ó wà níbi ìrun náfìlà náà pàtàkì jùlọ tánàbí bá fẹ́ kírun òru ànábì máa ń ṣe ànábì wá ní oríṣiríṣi àdúrà tí máa ń ṣe títí inú òru wa máa gùn ẹ̀rí pé níta sọ níbi ìran ọ̀ràn yẹn òun náà ni pé Allahumma ba'id bayni wa bayna khotoyaya kama ba'adta bayna al-mashriq wal-maghrib akàyùn fún wa àti tó tó kọ́mọ̀ náà tá a sọ fún wa so káfíyàn lẹ̀. Abdullah ibn Abbas radiyallahu anhu ó ní ànábì a máa kírun tahajjud ìrun òru tó bá wá fẹ́ bẹ̀rẹ̀ fatia kó tó ka fatia tó bá ṣe Allahu akbaru kó tó bẹ̀rẹ̀ fatia àdúrà tí máa ń ṣe ní o àríṣiríṣi àdúrà ni oyin sọ̀n tó kéré fa ṣùgbọ́n ká lè bá a mọ̀ pé ẹni tọ́lọ́ lòun ti forí ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn ẹ kọ́kọ́ wá wo àdúrà tí ó ṣe kó tó bẹ̀rẹ̀ fatia yóò ní Allahumma lakal hamdu anta qayyumus samawati wal ard wa man fihinna wa lakal hamdu anta nurus samawati wal ard ومن فيهن ولك الحمد أنت ملك السماوات والأرض ومن فيهن ولك الحمد أنت الحق ووعدك الحق ووعدك الحق ولقاؤك حق وقولك حق والجنة حق والنار حق والنبيون حق ومحمد حق والساعة حق اللهم لك أسلمت وبك آمنت وعليك توكلت وإليك أنبت وبك خاصمت وإليك حاكمت فاغفر لي ما قدمت وما أخرت وما أسررت وما أعلنت وما أنت أعلم به مني أنت المقدم وأنت المؤخر لا إله إلا أنت ولا إله غيرك ولا حول ولا قوة إلا بالله ẹ wá dúró àdúrà kéèyàn tó bẹ̀rẹ̀ Fátíà tẹ́ bá wá wo ìtumọ̀ àdúrà yìí ìwọ Ọlọ́run ọba ìwọ lẹ́yìn tọ́ sí ẹ rí i pé ẹ lè gbọ́n tí ó tako ìgbàgbọ́ nú Ọlọ́run nínú gbogbo àdúrà tánàbí ó ṣe ẹ rí gbogbo tánàbí fi ń ṣàtẹ̀gùn tó yàtọ̀ sí táwọn àáfàá ń júwe wá sí lónìí pé ní ká fi máa ṣàtẹ̀gùn lọ sọ́dọ̀ Ọlọ́run ẹ pé wọlá bàbá nú eérú wọlá bàbá nú kòtò wọlá bàbá nú gíláàsì wọlá bàbá orí sánmà wọlá bàbá orí irin wọlá bàbá nú dẹ́kìn kí ló lè tó bẹ́ẹ̀ so oríṣiríṣi ẹlòmíì ọ̀wà ká àwọn bàbá kalẹ̀ kódà yóò gbàgbé oṣù Ọlọ́run sallallahu alaihi wasallam àní mọ́fọ́lá nàbí gan mọ́ fi ṣàtẹ̀gùn tàwásà ló bì já yí ànábì ní ẹ̀fọ́lá mi tọrọ ara ẹ̀dẹ́kun ọ̀rọ̀ yóò takò làákàyè àwọn kan dúró wọ́n ní àwọn mọ́fọ́lá yẹn tọrọ wọ́n ní kiri àwọn àfáà kan bẹ wọ́n sàn lọ ọmọ lọ dàrẹ́tì wọ́n lọ́lọ́ ni ó lọ́mọ ẹnìkan nínú òjájọ́ kó lọ́dọ̀ Ọlọ́run èèyàn ni ọkọ lọ́mọ ta ló ẹ̀kọ́ tẹ̀lé níta fáàlù súnà ń pariwo nù wọ́n ń lọ ọmọ lọ́n pé Ọlọ́run ni ọmọ lọ́mọ Ọlọ́run ni ọlọ́mọ máa gbọ́ ẹni tọ́lọ́ ọ̀ràn gẹ̀ǹgẹ̀ máa gbọ́ ohun tí fi ń ṣàtẹ̀gùn lọ́dọ̀ ọba rẹ̀ ṣe bẹ́yìn èèmọ̀ yóò sọjọ́ sọlọ ànábì lọ́lọ́run rán ó sì máa ń tẹ́yìn ó fi bọ́ ọba tọ́ran sọ̀rọ̀ tí ó fi gbọ́ tó o bá gbọ́nà míì bá sọ̀rọ̀ tí bá ń gbọ́ orí ẹ̀dẹ́ ni tọ́lá lómi ń bẹ tí ó ṣe ìsìláàmù tí sì ń gbọ́nà tí ó bí Ọlọ́run nú tí fi ń pè é tí wọ́n sì ń ṣoore fún tó o bá ń fi wò kẹ́ àwọn nẹ́ńkàlì tá à ń sọ yìí nẹ́ńkàlì tí jẹ́ gidi ni kìdí kan kò sí tó ń fi dojú kọ ọ̀dà náà ẹni tí ń pè nǹkan mí lẹ́yìn Ọlọ́run tí ń forí balẹ̀ fóòsà tí bùkátà rẹ̀ sì ń bíyá sóyún wá mí ìkọ́ náà tó gbà ṣe ń da àbọ̀lọ́run yọ́nú sí ànábì ní ìwọ lọ́ba tẹ́yìn yẹ ìwọ lọ́ba tó gbé sẹ́mọ̀rò tó gbélẹ̀ lò àti gbogbo ohun tí ń bẹ ń bẹ pátápátá àníwọ̀ lọ́ba tẹ́yìn yẹ ìwọ nìmọ́lẹ̀ sánmà ìwọ nìmọ́lẹ̀ ẹ̀lẹ́ kò sí mọ́lẹ̀ kẹ́kẹ́ ń sánmà kò sí mọ́lẹ̀ kẹ́kẹ́ ń lẹ̀tọ̀ yàtọ̀ sí ìwọ Ọlọ́run àní ìwọ Ọlọ́run lọ́lọ́lá sánmà ìwọ lọ́lọ́lá alẹ̀ àti gbogbo ohun tí ń bẹ nù rẹ̀ ẹ̀yìn ìwọ lọ́tọ̀ sí òdodo ní ọ̀ wọ̀wádùkà hakún àdéhùn rẹ̀ òdodo ní wọ́lì kọ́ wúkà hakún ipá pàdé rẹ̀ ń jọ́ kẹta wà rújọ́ tọ́ sọ fún wa tá a ti gbọ́n òdodo ní wọ̀kọ́ olùkà hakún gbólóhùn rẹ̀ tọ́ ọ bá sọ pé bí nǹkan ó ṣe rí ní òdodo ní wọ́lì jannatu hakún àlìjẹ́nà rẹ̀ tọ́ sàdéhùn òdodo ní àgbàbẹ́ wà náírà hakún iná rẹ̀ tọ́ láwọn èèyàn kan wọ̀ òdodo ní
wan nabiyuna haqqun gbogbo àwọn ànábì rẹ̀ tó rán àwa gbàgbọ́ òdodo ni o wa Muhammadu haqqun èmi Muhammadu iná òdodo ni mí pé èmi ànábì Ọlọ́run ni mí wa sa'atu haqqun alikiyama òdodo ni o mẹ́ẹ̀mẹ́ wo tánàbí fi ń bọ́ lọ́n sọ̀rọ̀ Allahumma ìwọ Ọlọ́run ọba mi laka asilamutu ìwọ mo kújú pájú sẹ́lẹ̀ fún ìwọ mojú pájú sẹ́lẹ̀ fún wàbíkà àmọ́ntù ìwọ náà mo gbàgbọ́ wà alayka tawakkaltu ọ àdìgbò nìkan mo gbára lé wọn gbára lólúgbòhùn wọn gbára láfọ̀ṣẹ wọn gbára lé gbẹ́rẹ́ wọn gbára lásọ̀rọ̀ wọn gbára lé sẹ́wù wọn gbára lé sàárè wọn gbára lé nìkẹ́kẹ́ ń gbẹ́ nìkẹ́kẹ́ rí ìwọ nìkan wà alayka kó ẹ̀ ń bá ma kéw tó o bá ma kéw dáadáa ọmọ yìí pé tawakalitu alayka ọ yàtọ̀ sí wà alayka tawakalitu nínú ọ̀dọ̀ àwọn oníkéw bí wọ́n bá sọ̀rọ̀ bá ń kọ́sírù làápè tàbí hásírù ìtumọ̀ rẹ̀ ni pé ìgbára tí wọ́n bá yíra bá sọ pé tawakalitu alayka mo gbára lé ọ o tún lè gbára lé nǹkan mi báwọn ṣùgbọ́n tí wọ́n ní wà alayka tí wọ́n fi alayka wá síwájú tí wọ́n gbé tawakalitu wá sẹ́yìn ìtumọ̀ rẹ̀ ni pé ìwọ nìkan ni sọ ni mo gbára lé wọn ò ní nǹkan mi tí wọn ò gbára lé Jùbìrìlù ìmọ̀ Jùbìrìlù rí ànábì gan recognize Jùbìrìlù pé wọ́n gbára lé ìmọ̀ rí lórí kan gbára lé mímọ̀ rí tí mo mọ̀ rí nípa ọ̀ràn sí mi wọn gbára lé ìwọ nìkan sọ ìgbára lé màláíkà ìgbára lé nǹkankan wa alayka tawakkaltu wa ilayka anabutu wa bika khasamtu ọ̀dọ̀ rẹ mò ń sẹ́rí nǹkan padà wá tí gbogbo nǹkan bá dàrú ọ̀dọ̀ rẹ ni bọ́dà ọ̀dọ̀ rẹ ni bí n bá fẹ́ báyìí jà torí rẹ ní ìfibàjà wa ilayka àkáǹtì bá fẹ́ gbẹ́dàjọ́ ọ̀dọ̀ rẹ náà ní gbé wà wọ níjọ ṣèdájọ́ gbèsè ayé mi ṣé Kùránì ní ṣèdájọ́ gbèsè ayé rẹ sọ ọgbà bẹ́ẹ̀ ọmọ ìyá àwọn òfin Ọlọ́run tí ẹ ti kà fagifirili ànábì òtò wa máa bẹ lọ́n pọ́ lọ́n forí jì mí nígbà táwọn èèyàn ọmọdé ẹ wà àdúrà tánàbí ní àṣẹ lẹ́ẹ̀kan nígbà òní ọ̀hán ní tọ́ba ṣàdúrà tán wá sọ pé Allahumma gifirili síbi tó lọ́n bá ti forí jì èèyàn síbi kọ́ kẹ́yàn ní ọ̀tẹ̀lẹ̀ sọ́ọ̀mù kí tó fẹ́ ṣàdúrà àforíjì náà gbọ́dọ̀ máa tọrọ pọ̀ jù wájú Ọlọ́run ọmọ kí tó lọ́n bá ti lè mójú kò láì fi èèyàn èyí wà máa ṣe inú jẹ́ kí n tánàbí máa ń tọrọ nù Allahumma gifirili máa kọ̀ dámútù ní tí mo ti ṣe síwájú nínú ẹ̀ṣẹ̀ wà má àkárítu àti tí n tún máa padà ṣe jẹ́ ìrora foríjìn rẹ wà má àṣìrọ́rùtù tí mo ṣe ń kọ̀rọ̀ wà má àlántù tí mo ṣe ń gbangba ànábì tí ò lè ṣe wà má àǹtà álámù bìhímì ní àti tó jẹ́ pé wọ́n gan lọ mọ́jú mi lọ èmi ò tiẹ̀ kà sí sẹ́sẹ̀ ṣùgbọ́n wọ́n mọ̀ pẹ́sẹ́ ni. àǹtà lè mú kọ̀ dímù ìwọ lọ máa ń tìyàn wájú wà àǹtà lè mú ákìrì wọ́n lọ sì máa ń fàyàn wẹ́yìn bó bá fẹ́ tìyàn wájú ó tì wájú bó bá fẹ́ fọ̀ wẹ́yìn ọmọ wa kọ̀ bí ńlẹ̀ tó sì lọ mú lásbọ̀ nù lé tó sì sọ́dọ̀gọ ìwọ ni tí wọ́n sì máa pìtà pé ńgbò ní ẹ̀fẹ́ ìyá rẹ̀ wọlé àwọn bẹ́ẹ̀ sì fẹ́ ìyá rẹ̀ èyí òun kí lọ́wọ́ kan lọ ọgbà kádàrá ni la ilaha illa anta kò sí ọba tí ìjọsìn tọ́ sísẹ̀ àyàfi wọ nìkan wà la ilaha gairuka kò sì sí ọba míì tá a gbọ́dọ̀ jọ́sìn fún tó tún yàtọ̀ sí wọ Ọlọ́run mọ jọ́sìn fòsà mọ jọ́sìn mùsẹ̀wù mọ dojú àdúrà rẹ kọ sàárè mọ lọ mọ pàrà àròjọ sílùú sàárè di sàárè ẹlòmíì tó gé tíkẹ́ẹ̀tì láti Nàìjíríà ńlọ ìlú mi yóò tún náà òun lọ ọbẹ̀ ó tún lọ pàrà àròjọ sí sàárè òsì lèyàn sí lọ ìbàdà kọ wéṣítì owó nù ìjọsìn ọlọ́nìkan làjọsìn fún iyyaka na'budu wa iyyaka nasta'inu wàlá haúlà kò sí ète kankan wàlá quwwata kò sì sí agbára kankan illa billah àfi pẹ̀lú ìwọ Ọlọ́run ẹ wá dún tánàbí ṣe sallallahu alayhi wa sallam mo níyàn wá lè gùn so ó lè gùn ẹ̀jẹ̀ wa tún wá gbọ́ mi tó fi mọ̀ pé ẹ mọ̀ gba ànábì ìyàwó ẹ̀ṣẹ̀ ànábì àtúmọ̀ bẹ̀rẹ̀ tàájúdù rẹ̀ ń gbà mí tó àṣà aláàpárúkó tó ka fátíà ni ó sórí náfìlà tàájúdù tá ń pè ọ́ lóko rẹ̀ tá ń pè ọ́ síbí wọ́n lọ fẹ́ bọ́n bó ṣe fẹ́ bọ́ lọ́n sọ̀rọ̀ mọ́ kẹjú báyìí pé ìṣẹ́jú márùn-ún lọ fẹ́ lò kọ́ da báyìí pé ìṣẹ́jú mẹ́wàá ni kì í ṣe pé kọ́ pọ̀ à ń bọ̀ ń bẹ́ẹ̀ ìyàwó àṣà ànábì àtúmọ̀ bẹ̀rẹ̀ ẹ̀rùn òru rẹ̀ ń gbà mí pé Allahumma rabba Jibril ìwọ Ọlọ́run ọba Jibril ànábì ò fi Jibril tọrọ bá ọba Jibril wa Mikail ọba Mikail wa Israfil ọba Israfil fatiro samawati wal ard ọba tó dá sánmọ̀ àtilẹ̀ alimul ghaibi wa shahada ọba tó mọ̀mọ́ kọ̀kọ̀ àti gbangba anta tahkumu bayna ibadika fima kanu fi yakhtalifun ìwọ ló dájọ́ lálẹ́ kíámà láàrin àwọn ẹrú rẹ níbi gbogbo tí ń yapa sí láyé ihdini lima ikhtalifa fihi min al-haqqi bi idnik gbogbo tí wọ́n yapa sí láyé òun Ọlọ́run fẹsẹ̀ tèmi rinlẹ̀ lórí ẹ̀ fẹsẹ̀ mi rinlẹ̀ níbi gbogbo táwọn yẹn yapa tí mo ti mọ̀ lódodo nígbà ẹnìkan sọ
nínú fídíò kan lórí Facebook ó ní ẹ ń bá ti ṣe Sufi àwọn bá sì tọ̀rí kàkan tí ẹ bá gbé sínú sàárè irú rẹ̀ kọ́ wọn ò bi léèrè mọ̀ rọ́bùkà ibi ògbà náà lájọ rí fídíò wọn ò lè bi léèrè mọ̀ rọ́bùkà ó ní tó bá jẹ́ wípé mùsùlùmí ó yàtọ̀ sí Sufi ni pé kí ni pé ẹni tó bá ti ṣe Sufi wọn èé bi léèrè pé bíbà téèyàn ń bi ọmọ primary school léèrè ọ̀rọ̀ yunifásitì ni pé ẹni tó ti dé yunifásitì tí a ní wọ́n mọ̀ bi léèrè ìbéèrè 1+1 kí bẹ́ẹ̀ ni pé téèyàn bá ti gbà nínú kíní tí a ti gbélé kò sí ẹ̀dá tí wọn ò ní bi léèrè ìbéèrè nù sáré ànábì lọ sọ bá ń fa ẹ̀sìn míì tẹ́lómi bá mú wá ní sọ tiẹ̀ kì í ṣẹ̀ṣẹ̀ ànábì ọlọ́run sallallahu alaihi wasallam kílẹ̀ rí níta fẹ́fà ń bẹ̀ ní ike nígbà téèyàn bá ní ẹ̀ ń bá ti wá dé ibẹ̀ ọ wá ní téè bá ṣe bẹ́ẹ̀ kílẹ̀ tó wọ́n sọ pé ìdínà siratal mustaqim ẹ wá pé ọlọ́run fọ̀nàmọ́ wa sọ ọmọ pé ọlọ́run fọ̀nàmọ́ wa tó ti jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ ọ̀nà Sufi lòun láìsẹ̀ ń bẹ lóyún máa ń bẹ lọ́run kọ́ lọ́run sàn ní Sufi ni wàláhì kó bora jà tó láyé yóò sì ìsọkúsọ to infinity so ìsọkúsọ pátápátá olùkọ́ akání máa ń sọ báyìí yóò ní olódo to infinity so ìsọkúsọ pátápátá ni o ṣé ẹ rí gbogbo ń tọ́ ọ bá ń ṣe lọ́wọ́ nínú èdè Lárúbáwá tọ́ ọ bá wà lórí rẹ̀ tó bá tó wá ń tọrọ rẹ̀ padà kì í ṣe pọ́n ṣe ń béèrè ìtọ́sọ́nà dàwáàmù nìyẹn so òun béèrè subut so ìdínà siratal mustaqim mọ́tò sí pé ọlọ́run fọ̀nà mọ̀ wá fẹsẹ̀ wá rinlẹ̀ làwọn bàbá wa tú so lọ́wọ́ bí ẹ ṣe tú ní gbogbo tafsir tọ́lábù subut fil hidaya ó ní dídó ṣinṣin lójú ọ̀nà tá a ti wà yẹn ìtumọ̀ rẹ̀ nínú kéw láti sọ pé ẹni tí ó wà tó náà dání òun máa dá sọ́rọ̀ so ìdí náà ṣé mọ̀ pé ẹni tó jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ tí wọ́n ń bẹ lọ́hùn kọ́lọ́ ń tọ́ ń sọ náà English translation ló ń wò yẹn Yorùbá ìtumọ̀ Yorùbá Kùránì kọ́ là ń sọ yìí kì í ṣe ìtumọ̀ Kùránì òní Yorùbá àbí Kùránì eléèbó Kùránì téèyàn lọ kéle kí ó pẹ̀lú àwọn irinṣẹ́ rẹ̀ tó o bá ń ṣe nǹkan lọ́wọ́ nínú èdè Lárúbáwá tí lọ́wọ́ tó wá ń tọrọ tó mú amúrù wá lórí rẹ̀ ọ̀ ń tọrọ sàbáàtì àti dàwáàmù lórí nǹkan yẹn ni irú ẹni tánàbí sọ ìdí ni ìlímọ̀ ọ̀dà náà nígbà tánàbí wa máa ń ṣe náfìlà lóru tí ó wà tó wá bẹ̀ lọ́n pé ìdí ni ṣé kọ́lọ́ fọ́nà mànàbí ni ó wà jẹ́bà fẹsẹ̀ mi rinlẹ̀ lórí gbogbo táwọn èèyàn ń ya páàsì wọ́n wò kéwò lẹ̀sìn èmi ti wà lójú ọ̀nà báyìí ẹ̀ ń bá ti wà lójú ọ̀nà ibìkan sàbáàtù ní ń tọrọ sànàbí náà tó ń tọrọ kọjá Sufi ni innaka tahdi man tasha'u ila sirati mustaqim torí pé wọ́n Ọlọ́run lọ bá tọ́ ọmọ tọ́yàn lọ sójú ọ̀nà rẹ̀ tọ́tọ́ so ìta ń ṣàlàyé òní pé ẹ wo ìta náà bí fi tọrọ ń bẹ̀ ọba Jibril ọba Mikael ọba Israfil so àwọn àfààní nínú ẹ̀kọ́ mi òun náà ni pé áyù tí mẹlìkìyàmọ̀ mastatọ́ kéèyàn ọ̀pẹ́ lórí ìdúró bọ́ ọba sí lágbára so ti yé báyìí pẹ́ lórí ìdúró níbi náfìlà bọ́ ọba sí lágbára kì í ṣe Allah kọ́ wá jùlẹ̀ so níbi náfìlà òru oríṣiríṣi ọ̀rọ̀ làwọn àfáà sọ́mẹ̀ ṣùgbọ́n bọ́ ọba sí lágbára ní tí ò ní ní ọ́la so ti yé báyìí kódà bó bá wù ọ́ o lè jókòó ṣe tó bá wù ọ́ o lè nàró ṣe náfìlà òru ni bó bá ṣe rọ̀ ọlọ́run tó ṣe pẹ̀lú ìfarabalẹ̀ àwọn àfáà ní kódà tó bá di wípé ọba rí pé ojú tí ó ti fẹ́ máa sú ọ so ti yé báyìí ó ti fẹ́ máa sọ orun tó ń kàn ọ̀rọ̀ ọ̀dà lójú rẹ parí ẹ̀ bẹ́ẹ̀ ìyẹn náfìlà tó bá rí ọ ti yàn parí ẹ̀ bẹ́ẹ̀ àìfọ́ọ̀sì ààrẹ èèyàn tó máa ń ṣèbàdà lọ tó orun bá ti dé mọ́ wàá wá sọ pé à ń sọ̀rọ̀ àmì mọ́pò ni ọwọ́ sọ̀rọ̀ àmì mọ́pò wọn wá ní àwọn dádì wọn níbẹ̀rù Ọlọ́run rárá ìbẹ̀rù Ọlọ́run kan àbá wa ń tẹ̀sẹ̀ bọnú omi bẹ́ẹ̀ lọ ń tọ́ bọnú mi lẹ́mìí àlọ́ ń fi ń bọ́jú kí ló dé má yẹ kó fẹ́ gba sánmà rárá o Ànábì sallallahu alaihi wasallam ọwọ́ mọ́sálásí ń jọ kan ọwọ́ àrí okùn kan tí a ń so Anas ibn Malik lọ sọ orí okùn méjì tí a so báyìí Ànábì kí ni a fi lè sọ ní wàlẹ́ láìlè Zainabu lónìí tí wọ́n ti ń kírun bá tó bá ti fẹ́ rẹ̀ Zainabu lórúkọ ẹni tó sókun láyé àwọn obìnrin ló so mọ́ pé yóò wá dé rẹ̀ báwọn yóò gé rẹ̀ mọ́lẹ̀ kó wọ́n mọ́ bá fi Ànábì ní hùlù ẹ lọ tún òkú ẹ jókòó dànù ẹ já dànù rárá ìyẹn ṣe tó ẹ pé láyé tiwa lónìí ni a ní àwọn ilé ní mọ́ ní àwọn ilé ìráyé sá wọn a máa dira mọ́kò kírun ní irọ́ ìráyé sá kọ́ ìráyé súnmọ́ ni Ànábì ní liyusalli ahadukum nashatahu
fa idha kasala aw fatara falyarkud ànábì ẹni kọ̀ọ̀kan yín ẹ máa kírun nígbà tí ara yín bá jí pépé tó bá rí korun ti fẹ́ kọ́ ànábì ní falyarkud lọ́sùn ọlọ́run gbà sallallahu alayhi wa sallam. Islam yìí ṣe pípọ̀ ọba tó fẹ́ ṣe pa so kì í ṣàṣepa so ìtànàbí sọnù sallallahu alayhi wa sallam. ànábì tún sọ pé idha ta'isa ahadukum fi salat falyarkud hatta yadhhaba anhu an-nawm. ànábì ní tẹ́nìkọ̀ọ̀kan yín tó bá ti rí pòun ti fẹ́ máa tó gbé lórí irun kọ́ lọ sùn títí oorun ó fi dá lójú rẹ̀ fa inna ahadakum idha salla wa huwa na'isun la'allahu yadhhab yastaghfiru fa yasubba nafsah. kọ́mọ̀ jẹ́ pé àdúrà lọ́ọ̀lọ́ fẹ́ máa ṣe gan bí o ti ń so ti ń sira rẹ̀ o sì tún ṣépè fún rẹ̀ àbọ̀ máa bú rẹ̀ àrẹ́bí ní máa dẹ̀wò so ntí inú rẹ̀ wá ni pé tartilul qira'a wa tahsinu sawti biha farabalẹ̀ ka Qur'an jẹ́kùn lọ dá ń bẹ́ẹ̀ níta fi ń pariwo nu ẹ̀jẹ̀ á lọ kọ́ Kúránì èyàn ìdàgbà rẹ̀ lọ kọ́ mẹ́kàsídì náà sì láńtálímúntà kì í mà kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ á lọ kọ́ tó wá jẹ́ pé wọ́n bá gbé jáde lónìí tí wọ́n ti gbogbo ọjà pa tí wọ́n ti gbájúká tí wọ́n tó gùn pápá tí wọ́n ti gbáka tí wọ́n ní gbogbo ẹni tí ń sẹ́mẹ̀ kò sí ẹ̀ràn kan mọ́ o ẹ rí i pé láàrin oṣù kan sí méjì àwọn èèyàn ó sì ta sí bísínẹ́sì míì ayé ó tún máa lọ ẹ àtúnwò ká alájì ṣe bí kìnìún kan lẹ́sìn sẹ́lẹ̀ tẹ̀kọ́ sáwà níjọ ni gbà mélòó iṣẹ́ táwọn èèyàn ọkọ̀ wọn ò ti mọ̀ kápápá kí ló dé táwa ń mọ́rọ̀ ẹ̀sìn dẹ́gbẹ̀rẹ́ láti ìjọ ìtọ́ ti ń lọ kí ṣáì tó ń kí mọ́gíríbì tó ń padà lọlé jókòó láàrin mọ́gíríbì sí ṣáì wọ́n máa kẹ́kọ́ máa kọ́ ń kúrà nínà nígbà tí ìdòkọ́ fẹ́ lọ fi gbowó níbì kan díẹ̀ ó lè pẹ́ ni ó lè yá ni ẹnu yẹn ó padà sí tuntun ṣe náà tí bí yẹn fẹ́ lọ pàdé ọlọ́run ọba rẹ̀ ni àti rí nù mọ́ọ̀mù tó jẹ nínú ìlú tá a wà yìí rí tẹ́ pé ń gbà wọ́n débi ìmọ̀ọ̀mù wọ́n sì pe ọmọ léjeléje tó kéré sí wọn pé wá ń bì Fátíà mi wá tún mi lẹ́nu sí àtàwọn súrà tí màá fi kírun fáwọn èèyàn má jẹ́ lọ pàdé ọlọ́run pẹ̀lú kàkúkà tẹ́ni ẹ sì lo tẹ̀jìwídù tí wọ́n fi kírun nínú àwọn bàbá wa tí wọ́n ti lọ ni gbogbo àwọn tó bá ń gbó ti mọ̀ pé kúlíwú Allahu ahadẹ̀ Allahu samadẹ̀ tí a bá kà bẹ́ẹ̀ gbogbo alájọ fetí gbọ́ nínú àwọn tó ti lọ wà máa wẹ́ ní káàkiri báwọn so ká farabalẹ̀ ká Qur'an kí là ń kánjú sí tí a bá wà ń bẹ́ẹ̀ àwọn afọwọ́ ní ṣé a máa gbé ohùn sókè ni àbí a máa kà á ní kẹ́lẹ́kẹ́lẹ́ èwo ló dá nínú rẹ̀ nígbà míì ń bẹ ànábì a máa kà kẹ́lẹ́kẹ́lẹ́ tí bá ń kírun òru tẹ́nìkan kò ní gbọ́ ìgbà míì sì ń bẹ ànábì a máa sọ̀rọ̀ tí ó gbé ohùn sí òkè tí bá ń ka Qur'an lóru tí ò ní sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ tí yọ̀rọ̀ arẹ́ sí fọ́ìsì ẹ̀ díẹ̀ méjèèjì òun ló ṣe kí ni òun ló wà nù súnà níjọ́ kan sí ọlọ́run sallallahu alaihi wasallam ànábì rìn kọjá lọ lóru ọgbàlẹ̀ Abubakar kọjá Abubakar wà ń kírun lọ́wọ́ so ọ̀rọ̀ à ń tàn wẹ́rẹ́wẹ́rẹ́ nígbà tó dọ́dọ̀ Umaru tiẹ̀ ohun tiẹ̀ lókè gan ànábì wàá pa méjèèjì níjọ́ kejì pé mọ̀kànlá ẹgbẹ́ tiẹ̀ lánàá òun ṣe kí ni ọ̀rọ̀ à ń ka o Kùránì rẹ tó wẹ́rẹ́wẹ́rẹ́ so ó ní mo ọlọ́ba tí mò ń pè Abubakar ní ọba tí mò ń pè ó ní mò ń bá sọ̀rọ̀ mo sì yẹ pé ó wulẹ̀ gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní mo fẹ́ sọ Umaru ìwọ́n tiẹ̀ mọ̀kànlá ẹgbẹ́ rẹ ìwọ́n tiẹ̀ ogbóhùnsókè ní ó ní wàhálà ẹ̀ sórí bí mo ṣe ń gbóhùnsókè àníyàn mi ni pé bẹ́sù bá dúró tó sì kóhùn mi ọmọ nẹ̀lẹ́gba kó lè dànù ẹ máa wà níyàn àníyàn mi ni pé ohun mi kéṣù ọgbọ́ kọ́ bẹ́ wọ gbó èṣù ni wọ́n sì fẹ́ lọ lọ́sẹ̀ mọ́ ànábì wa ní ìwọ Abubakar tiẹ̀ só tó bá ti fẹ́ kírun ohun náà ti lọ́ọ̀lẹ̀ jù ra rẹ́sì ẹ̀ díẹ̀ ìwọ Umaru ohun náà ti lóòkè jù ra lówà rẹ̀ díẹ̀ ẹ wo nǹkan sallallahu alaihi wasallam so ìgbà mi ń bẹ tó o bá rí i pé ara ilé rẹ má fi tàájùrù tiẹ̀ kó bá yàn ẹlòmíì má fi nílá kì í ṣe pọ́ ọ̀kẹ́ kíni òun náà sì lè máa sọ kíní kan alihamdulilayi rabbil alamin ọ̀rọ̀ kí ló dé bọ́ ọ fẹ́ ṣe tàájùrù ọ̀ǹdàgbárù ọ̀ǹdàwórù lọ́njà kókó bá wà sásùn tí wọ́n ọ̀tọ́lọ́run lọ fẹ́ sùn wọn àwọn èèyàn ní aláàjì ti jí tí ní bá ti ń dàrú báwọn àní gbádùn mọ́ wọn fẹ́ kírun kí aláàdé àní àlìjẹ̀nnà bẹ́ẹ̀ náà lọ́mọ tilẹ̀kùn gbàù àlìjẹ̀nnà tó lọ́run fẹ́ fún ọ ọ̀pamọ́ ìwọ náà láwọn ṣe àṣepamọ́ farapamọ́ fọ́ba rẹ tó dọ́ ọ̀tọ́ à ń ṣe àǹdájọ́ à ń lọ tàájúdù sẹ́yìn ni a máa ń lọ sẹ́rù rẹ̀ ni a máa ń lọ sẹ́rù rẹ̀ ni a máa ń lọ nínú rẹ̀ nínú àwọn ẹ̀kọ́ yáàyì tó wà fún òun náà ni pé ká ronú sí àwọn àyà tá ń kà tá a bá débi àyà ìyà ká bẹ́ lọ́n ká tó kú ń bẹ́ pọ̀ lọ́n làmì kú ń bi ìyà yìí tá a bá débi àyà kẹ́ ká tó máa lọ ká tọrọ ọ̀kẹ́ ń bẹ́ẹ̀ ẹ̀rọ àkùnṣẹ́ tí ọmọ tó máa lùkọ́ ní ó ṣe báyìí so
tá a bá débi tó yẹ ká ti wá sọ ká ṣe kí ni o ká wá sọ bẹ́ẹ̀ àwọn àfa wa ní ká pọ̀ ládùúà nínú ẹ̀kọ́ ni pàtàkì lọ tó bá tásìkò sàárì ká pọ̀ ládùúà yálà lórí ìrun ni àgbìgbà tá a parí ìrun wa ká rawọ́ sí i àwọn àbá wa ńlẹ̀ Yorùbá wọ́n ní Ọlọ́run gbọ́ dákunjọ́ jàre ṣe ń tó ṣe ni ọ̀fẹ́ tí nǹkan bá sì le tán kéèyàn ò dìde kọlọ pọ̀ Ọlọ́run ọba rẹ̀ so kọlọ pé Ọlọ́run ọba rẹ̀ so bákan náà àwọn àfa wa ní rákà mélòó òun láàkì tá a bá fẹ́ ṣe tahajjud so àwọn kan mọ̀ ní àgbọ̀dọ̀ kíkọjá rákà mọ́kànlá àgbọ̀dọ̀ kíkọjá mẹ́tàlá sẹ́rí ká má bàa pẹ́ lórí abala bẹ́hùn ìyìn tí Islam jẹ́ kó yé wa òun náà rí pé iye rákà tó bá rọ̀ ọ́ lọ́rùn akára ti tó wá fẹ́ ṣe súnà tán pátápátá ó níye mọ́kànlá àbí mẹ́tàlá tánà bí máa ń kí yẹn òun ni kó o dúró sí ṣùgbọ́n gbogbo owó tó bá ń ṣe súnà tó ọba wá rẹ̀ ń tó kí kéré sí mọ́kànlá àbí mẹ́tàlá àbò kíjú mẹ́tàlá àbí mọ́kànlá lọ tó wá ní ẹ tako súnà rárá kò tako súnà sórí ìrun òru tó bá rọ kálukú lọ́rùn Ọlọ́run nífẹ̀ẹ́ nǹkan tó bá jẹ́ wípé yóò kéré tó sì lè máa ṣe lọ kì í jẹ́ pé lónìí ó kí 24 lọ́la ó kí 12 lọ́túnla ó kí 13 lọ́yìn sórí ọmọ gbalada bó o ṣe kí tọ́pọ̀ ọba kì í 100 níjọ́ kan tó tún níjọ́ kan òtún ṣùgbọ́n níjọ́ tó ọba dìde wọn ò ní kọ́ lára lẹ̀ fún ọ ṣùgbọ́n tó bá jẹ́ pé ọba ti ní ìntọ́ bó o ṣe máa ń ṣe pé lójoojúmọ́ o lójú 10 minutes lọ rákà mẹ́rin ló sì máa ń kí níjọ́ tó ọba sùn gbàgbé Ọlọ́run ó ti di pé lágbájá yìí ó ti ní wíìrìdì rẹ̀ kì í ṣe wíìrìdì táwọn ṣe wíìrìdì gangan wíìrìdì ní pé n tó dún ní mọ́ ó ti ní n tó dún lázìmí rẹ̀ pé tí máa ń ṣe báyìí ẹ̀kọ́ lẹ̀ fún àdéhìsì ànábì lọ bá kí ẹ̀ rákà mẹ́rin rẹ̀ kò lè mọ̀ yẹ òní ó sùn lọ ni ẹ bá ń kọ́ lẹ̀ ṣùgbọ́n wọn ò wúlẹ̀ mọ́ tí wọ́n kọ́ lẹ̀ fún ọ torí pé níjẹta 7 ló kí lónìí ó kí 10 ọ̀túnla ó kí 15 so ń jọ ọba kí nìkan lọ́wọ́ gbalada so ò ní kíbla báwọn so bákan náà ìdájọ́ tànàbí tàájúdù fànàbí ọ̀ràn yẹn ni kò gbọ́dọ̀ má kí in tó bá dẹ̀jọ́ ọ̀ràn yẹn ọ gbọ́dọ̀ ló ń kà ìdí tí tànàbí èfi ju yóò ká lọ́nu ṣùgbọ́n wà táyì sí ànàbí náfìlà ni àṣegbọ́rẹ́ ni èyí pọ̀ jù ń bí àṣegbọ́rẹ́ kò sì sáṣe ètò ń bẹ́ẹ̀ ìdájọ́ tàájúdù yàtọ̀ ní tí ọ̀yọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn nu tàájúdù yàtọ̀ ìdájọ́ rẹ̀ yàtọ̀ fànàbí sí àwa àlè umar rẹ̀ ànàbí kọ́kọ́ sí ni kò gbọ́dọ̀ má ṣe salawatullahi wa salamu alayhi so ntí arínú nínú ọ̀rọ̀ kìyàmù lẹ́yìn bó ṣe wá lọ́la tóun December 31st ọ̀la ni àwọn èèyàn ti mú oríṣiríṣi ìpàdé tajud ẹni tí ń wọ́mọ ẹni tí ń ṣe kíní kan ní tinú ẹ̀sìn tiwa làwa ń sọ o sórí 31st ọ̀kan mùsùlùmí lèmi ń sọ o kọ̀ọ̀kan rárá mú ṣàyọjú rẹ̀ náfìlà àwọn ọ̀kan rárá kí ni náfìlà tó ń lọ irun òru là ń sọ pé ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ gan ni o mọ̀jọ̀ mọ̀ ṣé bọ́lọ̀ lọ fẹ́ bá sọ̀rọ̀ ewu làbúrọ̀ gbogbo àwọn kóborajà ká máa dá jẹ́ fáwọn èèyàn ẹ̀fọ́ bọ́nà ọdún tuntun ní ẹ̀yìn oore rẹ̀ tó fọ̀rún 2020 kọ́ máa tẹ̀lé ọ káàkiri so àtọ́júràn àyọjúràn aláyọjúràn nù eléyìí ò sí nílànà Islam àbá lọ́wọ́ àwọn bàbá wa gbogbo ẹni tẹ́ ń pariwo àwọn bàbá ẹ sọ̀gbà táwọn bàbá ń lọ sí tahajjud night kálukú ọ̀dà kọ gbọ́n bàbá àpilẹ̀ tí wọ́n á dá tahajjud night ilẹ̀ ṣéṣọ́ Kamali dálẹ̀ ṣéṣọ́ Adam dálẹ̀ ṣé Amadu dálẹ̀ ṣé Abaki dálẹ̀ ṣé Abalamuni gun àgbà sí wọn dálẹ̀ ṣé Abalanẹsẹ̀ dálẹ̀ gbogbo àwọn bàbá àbá ìyá àgbọ̀ rí kí ló dé táwọn ọ̀dọ́ àwọn ìyá àmọ́ sọ pé àwọn èèyàn jọ àwọn bàbá àwọn ìjọ ń jò náà àbá mú tahajjud night gbogbo àwọn bàbá wa tí wọ́n ti lọ́nu ẹ̀sìn ẹ sọjọ́ tí wọ́n mú 31st táwọn èèyàn lọ ń pàdé wọn abẹ́tí ẹ̀ níjọ́ kan táwọn èèyàn wá sí tahajjud lọ́dọ̀ wọn sáà tí wọ́n kọ́ mọ́ kí wọ́n ti lè ráàyè àwọn akọ́mọ ẹlẹ́sìn àṣewà àsìkí níbo wọ́n ti fẹ́ ráàyè léyùn tí wọ́n ti ẹ̀rántí ẹ̀dá kogun tá à ń fọ́ lásìkò tiwa ẹ̀gẹ́ kò sí lásìkò wọn torí pé wọn ò ti ẹ̀rántí ọdún nǹkan sọdún àwọn tó ẹ̀pọ̀ lọ́wọ́ bá wọn ni ẹ̀ ń bá sọ̀rọ̀ àsìkò tiwa táwọn èèyàn ti ya alájẹgúnrún ni ó di wàhálà pé ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ kiri kan síbẹ̀ sáà ń ka déètì ẹlòmíì tẹ́ bá sọ̀rọ̀ báyìí ẹ̀ àwọn òkú ń bọ̀ lọ gbọ́rọ̀ lọ pé ìwọ lọ mọ̀sánú wa o à ń sọ̀rọ̀ ọ̀rú ń wíru déètì wo la ń lò Nàìjíríà ìjọba Nàìjíríà ní sẹ̀ríà ni ìjọba Nàìjíríà ọ̀ràn yẹn ní kíjọba Nàìjíríà kó gbẹ̀sìn papọ̀ ntí ìjọba Nàìjíríà sọ wọ́n sọ tiẹ̀ ìjọba sọ pé dandan kọ́ sọdún o wọn ò sọ pé kọ́ wá tahajjud o à ń lo déètì Nàìjíríà ó yàtọ̀
àní ẹ̀sìn tí ẹ̀sìn là ń sọ náà sọ̀rọ̀ Nàìjíríà kí lọ́kẹ́ mi àti ìjọba Nàìjíríà ọba ni ọmọ forí rìn ìjọba Nàìjíríà sọ ó problem yùn kò sí ń tọ́ka anybody ìjọba sọ kẹ́ ìjọba à ń lo nǹkan à ń lo déètì January February official à ń lò ẹlòmíràn ni ọ̀dọ̀ náà kí lè fi à ń kọ lẹ́tà sí àṣà ni mo fi kọ lẹ́tà ńlá fi ń kọ lẹ́tà náà January 3 January 4 January kìnnìkan sáà lọ mẹ́sìn normal tá à ń ṣe but eléyìí tí ń ṣe máa pè ní ọdún ó ní orí pa nínú ẹ̀sìn ní tí bá ti pè ní ọdún ìdù ọdún mà ní ọ wàá lọ wò dájọ́ rẹ̀ nù sẹ́rí àti ẹ̀gàngàn sí ẹ̀ pé ọ̀ sí ọdún mélòó lẹ́sìn rẹ sọpọ̀ wà ìtẹ́sìn rẹ sọpọ̀ wà ní ọdún ni wàá recognize ẹni ọ̀dà ọdún mi ò ní recognize ẹ̀ ẹni tó bá fẹ́ sí kó ṣe freedom wà kíkálukú ó ṣe. débi kéèkì tó wá sọ̀rọ̀ ọdún nìkan mọ́ nísìsiyìí ó ti wá di ké wá tún wá láìlátùlù kọ́dì tí ẹni ká wá àwọn èèyàn wá wọn ò wá láìlátùlù kọ́dì o àwọn àfáì náà ni wọ́n tún sì jẹ́ ká ẹ lùsí láìlátùlù kọ́dì wọ́n mú déètì fún yín tánàbí gan tọ́lọ́run rán sí atọ́lọ́wọ̀n ọmọ déètì ìjọ tó jẹ́ pé ká ẹ wá sí mẹ́wàá kan máa sí mi ò mọ̀ on the 21 ìmí ò mọ̀ on the 22 ìmí ò mọ̀ on the 23 òru kan wọ́n sì pé wọn ò sọ pé làyálò lè kọ́dírì àwọn òru kádàrà òru kan ọ̀dà náà ṣé máa tó mọ́ on the 20 lọ correct ni àbí ń tọ́ mọ́ on the 22 àbí ń tọ́ mọ́ on the 23 àbí 24 àbí 25 gbogbo 10 days yẹn làwọn yóò fi ṣe ayẹyẹ ó wá jẹ́ yí pé wọ́n rán ayẹyẹ máa lórí ilẹ̀ Yorùbá ni sáyẹyẹ ayẹyẹ wá ni wọ́n tún jó olùsí láti lùkọ́dírì o ńgbọ́ bá ti gbọ́ pé ìmọ̀mọ̀ àdúgbò ní tó bá dọ̀dì 25 jẹ́ àpàdé orí láti lùkọ́dírì wa kálukú ti wọ́ pé bí ẹni péjọ náà ni àdúgbò ti bí wọ́n mọ́dù 24 àdúgbò ti bẹ́ wọ́n mọ́dù 27 àdúgbò ti bẹ́ wọ́n mọ́dù 23 òru kan náà sì ni o Ọlọ́run á ń gbé káàkiri àdúgbò ni ìjọ kan náà ni ó sì jẹ́ gbogbo àgbáyé bídíà náà ni ẹ fi ń bẹ̀sìn jẹ́ mọ́ yín lọ́wọ́ tọ́kàn jẹ́ pẹ̀kàn náwó tí ò ní túmọ̀ dànù téèyàn bá lè jókòó tó bá ronú sí súnà yóò rí pé àwẹ̀lẹ̀ ọ̀rọ̀ àwọn àfáà súnà yìí lọ́ba làákàyè mo ẹni ọ̀dọ̀ ọ̀rọ̀ báyìí out of làákàyè ni so kọ́lọ̀ ń kọ́ sànù wa má jókòó 31st jọ nítorí Ọlọ́run n tá à ń sọ nìyẹn so kọ́lọ̀ balẹ̀kọ́lá kọ́ sànù ẹnì kọ̀ọ̀kan wa síwájú ká tó gba ìbéèrè nínú oore tọ́lọ̀ ń ṣe fún gbogbo àwa mùsùlùmí òun náà ni pé ní àdúgbò ibìkan tá à ń pè ní Ọlọ́run wà ní odò dúdú ní ayégún ṣe ẹ̀rí ayégún pé mẹ́ta ayégún ọ̀lẹ́yọ̀ wà ayégún olójú oró wà tó lójú oró ní tó lómi ayégún kan tó ń bẹ lọ́nà apẹtẹ mẹ́ta tó wà nìbàdàn tèmi mọ́ káwọn sọ pé ní tó wà nìbàdàn mí ló tó lè wà báwọn torí Ìbàdàn Ọlọ́run fa àlùbáríkà sí ìlú Ìbàdàn o so àwa tá a bá ń gbé sáàdì ọ̀run olómi tá a bá ti mọ olómi ẹ̀yìn bá ti dó olómi akẹ́dẹ́mì tí ẹ bá ti gbọ́kadà ti ń lọ ayégún kó sọ̀kalẹ̀ ní junction Fatusi so láti Fatusi yẹn kó wá gbé ọ̀kadà tí ń lọ sí odò dúdú kó ní Ọlọ́run wà ló ń lọ tó bá ti dọ́lọ́run wà yóò ti rí odidi chọ́ọ̀chì ni tó di mọ́ọ̀sì tí mọ̀mọ́ tó ní tí wọ́n gbà Islam so Ọlọ́run ti wá bá wa kọ́ àti wo chọ́ọ̀chì yẹn wá tún kọ́ àwa fẹ́ sí pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́run ní January 7 gbogbo mùsùlùmí là pé a fẹ́ ká fi wá kóyì bá Islam kájọ kóyì bára wa ká tún fi gbalada so ká kóyì bá sunna pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́run ní January 7 which is Thursday ní aago 10 àárọ̀ pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́run Sheikh wa Imran Eleha àwọn ni wọ́n wá sí wá sí ibẹ̀ bàbá wa Ìmáàmù Ìbàdàn àwọn náà wọ́n wà níjókòó níjọ́ náà pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́run kọ́lọ́run kó jẹ́ kárí bàbá pẹ́ wọlé àjọ kan so rẹ wọlé agbóhùn láhìlẹ́lẹ́lá àwọn bàbá wa láti Mahad àwọn náà wà níjókòó níjọ́ náà so bákan náà aṣíwájú àdínní wa Alhaji Muti Ọládẹ̀jọ onímọ̀ọ́lù olùgbàlejò àgbà gangan náà so pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́run àti gbogbo àwọn èèyàn kárin míì tí wọ́n ń bọ̀ níbẹ̀ kọ́nà balẹ̀kọ́lá kí ọ̀sánú ẹnì kọ̀ọ̀kan wa Islam Ọlọ́run jẹ́ kó máa lò kèsì gbogbo wa ní àpè pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́run so tó bá di ọjọ́ mẹ́jọ á fún wa ní nọ́mbà ẹni tí ó bá fẹ́ mọ̀nà àwọn nọ́mbà àwọn tí a lè pè tí wọ́n mọ júwe ọ̀nà fún wa tá bá ti ń bọ̀ ṣùgbọ́n tẹ́yìn bá ti dé olómi tó bá ti gbé ọ̀kadà tí ń lọ Fatusi tó bá ti dé Fatusi tó bá ní ọ̀kadà tí ń lọ ayégún kó sọ̀kalẹ̀ Fatusi láti Fatusi kó bọ́kadà odò dúdú straight forward òun náà ni kọ́lọ́n balẹ̀kọ́lá kọ́sànù wa so inshallah káfíṣẹ́mì afẹ́ kí gbogbo èrò káwá tún wo iṣẹ́ Ọlọ́run lórílẹ̀ kọ́nà balẹ̀kọ́lá kó jẹ́ kí Islam kó máa gbèrú sí i wọlé àjọ kan so rẹ wọlé agbóhùn láìláìlá àwọn tá a bá fẹ́ pè wọlé láti béèrè sí studio line 081 21 02 4846 081 21 02 4846 òní nọ́mbà tí a pè sí now 081
21. Hello, salamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Akẹ́yìn stars wa. Yes sir. Lọ́jọ́ ni ogun fún wa. Allahumma amin. Ẹjọ́ ti mẹ́tàlásí tẹ̀sán yẹn, ẹ bá a sọ àdírẹ́sì sí Facebook. Ẹjọ́ olùkílò látọjọ́. Okay, order. Inshallah. Say ẹ ń wo Facebook wa ní live. So now 08121024846. Odi number tí a pè sí 08121024846 network. Now, pẹ̀lú yọ̀ǹda t'Ọlọ́run a tún ti ń tún sọ tá bá ti dé Olómi ká wọ ọ̀kadà ká gun ọ̀kadà tí ń lọ sí Ayégún ká sọ̀kalẹ̀ ní Fatusi. So láti Fatusi yẹ lápá left báyìí ẹ̀jẹ̀ ti rí yànà tó yà wọlé nínú gate báyìí kéèyàn gbọ́kadà ń bẹ̀ kó ló ń lọ sí Òdùdú Ọlọ́run wà yẹn ra ṣáájú Òdùdú ohun àti Òdùdú lọ́jọ́ pààlà. So táwa ti dé Ọlọ́run wà lẹ́gbẹ̀ẹ́ títí tó ọ̀kadà ti ká pọ́lọ́run wà láti ní church tó di mosque àjẹ̀ ti rí ẹgbẹ́ títì àkàrà yà wọlé báyìí náà láti rí inshallah. So kọ́lọ̀ balikọ́lá kí ọ̀sán ẹnì kọ̀ọ̀kan 08121024846. Hello, salamu alaikum. Assalamu alaikum. Wa alaikum salam. Ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè question kan ni. Náà fẹ́ béèrè o. Ṣáfì wítìrì. Náà. Ṣé dandan ni ṣáfì wítìrì? So kò sí tí ń jẹ́ ṣáfì wítìrì ló wà. So ti báyìí wítìrì lè jẹ́ rákà kan, ó lè jẹ́ rákà mẹ́ta, ó lè jẹ́ rákà márùn-ún, ó sì sùn mọ́ràn èèyàn tán. Kódà ẹni tó bá jẹ́ pé rákà mẹ́ta ní bá máa ń kí ní wítìrì rẹ̀ lẹ́yìn ìṣá ẹ̀ tó bá ti mọ̀ pé ó dìde lóru lọ fi wítìrì rẹ̀ lọ fi parí ìrun òru rẹ̀ nígbà tó bá kírun lóru kó fi ṣe. Ṣùgbọ́n tó bá ti mọ̀ pé ó ní dìde lóru bóyá iṣẹ́ wàhálà ló ń ṣe tó lè tó máa àbíṣẹ́ ọ́fíìsì tó àlọ́mọ sọ̀rọ̀ ọ́fíìsì tí wọ́n á ní pé lágbájá fún sack letter rárá o kì í ṣe dandan kó o ṣe tahajjud. Ó ti wá kí wítìrì rẹ̀ kó o tó sùn bóyá bí aago 10 nǹkan ó ti kí. Ṣé wá rí wítìrì téèyàn bá wá gbàgbé láti kí tó bá ti jí before wọn tó kásùn bá o lè sáré kí. Tí má ti kásùn bá tó bá ti di àsìkò tó ò tí kí tẹ́ fi kásùn bá tó jẹ́ pé ọkàn jí ọkàn lọ kásùn bá náà ni tó bá sá dásìkò dùhà dùhà náà a lè ti kí láti bí aago bí 8 kódà 7:30 to 8 kì í ṣe dandan kó jẹ́ bí aago 9. So ó ní ìrun tá a máa ń kí before kóòrùn tó yọ kí kóòrùn tó yẹ àtàrí lẹ́yìn ìgbà tóòrùn bá ra yọ kóòrùn tó yẹ àtàrí kí zúrí ò tó tó kí ràn àìlá ò tó tó àná fílà tá a fi máa ń wojú rí Ọlọ́run náà ní láàrin ìgbà náà alẹ́ kí láago 8, 9, 10 kéèyàn tó lọ ọ́fíìsì láàárọ̀ ò lè kí. So o lè kí rákà 2 rákà 4 kó o ṣe ní fúfú yẹ. So tó bá èèyàn wá lè san gbèsè wítìrì rẹ̀ padà lẹ́yìn àsùbá yóò wá ẹni tó bá jẹ pé rákà kan ló máa ń fi kí ní wítìrì rẹ̀ ọ wà plus 1 mọ́ torí wítìrì ọ̀sán kò sí. Ní tí à ń pè ní wítìrì ní títú òpin rákà kan ló sì máa ń kí ọ wà plus 1 mọ́ yóò di mélòó yóò di 2. Tó ẹ pé rákà 3 ló fi máa ń kí táwọn bá máa ń pè ní ṣáfì wítìrì náà ni a kì rákà 2 kan a ṣe wà kí ẹyọ kan sí wọn à ní ṣáfì wítìrì. Tó ẹ pé 3 ló máa ń kí báwọn ọ ha di rákà kan mọ́ yóò di 4. Tó ẹ pé 5 ló máa ń kí ọ ha di rákà kan mọ́ tánàbí bá míìsì ìrun rákà 11 tó máa ń kí ìmọ̀ ń padà fi kí 12 padà. Ẹlòmíì àwọn sọ fún mi pé 12 lẹ́ẹ̀ fi kí kì í ṣe pé 12 láà fi kí torí pé 11 náà bí máa ń kí yóò fi wá ha di ẹyọ kan mọ́ tí ó fi di 12. Ìwọ tó yẹ pé 3 ló máa ń kí ní wítìrì rẹ̀ ó ha di ẹyọ kan mọ́ tí ó fi di 4. Tó yẹ pé ẹyọ kan ló máa ń kí ó ha di ẹyọ kan mọ́ tí ó fi di 2. Ní tí Islam gbé wá náà sọ Ọlọ́run yóò sànà nìkọ̀ọ̀kan wa 08121024846 fún àti a bá ní ìbéèrè. Naam. Assalamu alaikum. Wa alaikum salam wa barakatuh. Karesa. Yes ma. Ẹ kú ètò ọlọ́mọ fún iṣẹ́. Alama mi. Ẹ̀ránṣà. Nípa òru làlásì lè kọjú ẹ mo fẹ́ bá ń sọ̀rọ̀ nípa. Naam. Ọjọ́ wo gangan ni òru ẹ mọ́ bọ́ sí? Ọjọ́ tí máa ń bọ́ sí ìbéèrè ànábì gangan ọ̀sọ́ fún ànábì ni ẹ wá sí ibi títú òní pín ẹ wá sí 21, 23, 25, 27, 29. Ntànàbí sọ́lẹ̀tọ̀ wà nù súnà nù kó tó jáde láyé ó ní ẹ wá sí 10 àgbẹ̀yìn ẹ wá sáwọn títú òní pín. Kí ni títú òní pín? Ẹ máa wo bí ṣàìtàn wá o. In títú òní pín yẹn Ọlọ́run like ẹ̀ gan o odd number. So ti bá Ọlọ́run like odd number gan. Odd number wà ní Yorùbá bíi fún òní má fún mi ní nǹkan mẹ́ta o. Bí ẹni pé sùn ní mọ́ inna Allah witirun yuhibbu witira Ọlọ́run ọba àṣọ ni ó wá nífẹ̀ẹ́ gbogbo ohun títú ọba pín
So ibi tí ànábì ní a wá sínú ànábì ó wá sọjọ́ kankan kó lè bá jẹ́ pé jọ́sìn ọjọ́ mẹ́wàá ńlá fi ṣe kò wá ju ọjọ́ kankan ẹ wá máa bèèrè àwọn ọmọ yín pé mo wọ́n ti rí déètì tí wọ́n múlẹ̀ oní 21 ńbẹ tí ó mú oní 20 ńbẹ oní 22 ńbẹ láfi sọ pé ọ̀gọ̀rọ̀ ẹ̀sìn tó dàrú ńlẹ̀ Yorùbá àwọn àáfàá yìí ni wọ́n dàrú mọ́ wa lọ́wọ́ torí àti jẹ àti mu ntọ́fà náà so kálukú ni wọ́n máa já rẹ̀ ibi ayé lajúdé tọ́ ọ̀bà já rẹ̀ tọ́ ọba fi lọ bọ́lọ̀ ń bẹ̀ ó lẹ́ẹ̀sì kankan wọ́n sọ fún mi ní kọ́sẹ́ tí ó lóun ò tí ì tẹ́tí gbódodo àfi ìfẹ́ ẹnu ọ̀wọ́ náà mú òdodo ṣùgbẹ́ mi láìkì ìranù so jáwọ́ kùn bí ìranù mọ́jú wọn bá yé ẹ jẹ́ nígbà téèyàn gbólúgbòhùn sẹ́nu tí ń tọ́ ọ́lá ṣé irú àwọn eléyìí ni wọn ò ní sọ wọn ò ní fólúgbòhùn gbowó lọ́wọ́ ẹlòmíì àìmọye ẹlòmíì tí ẹ ti tajà rẹ̀ mọ́ lẹ́nu sọ́ọ̀bù tẹ́ pé àwọn àfáà náà ni ẹ mọ́ wọ̀rí àtúbá ń ṣe kinní kan àtúnṣe náà hello salamu alaikum 08121024846 hello salamu alaikum wa alaikum salam àbájá mi láti àgọ́ òye. òkè láti àgọ́ òye. náà. mo ní bèrè pé a lè fẹ́ sílẹ̀kì náà lórí wítìrì wa ní tajud. náà. ọkọ̀ pé ká lè sílẹ̀ àtúbà náà kò nóòtù sí a máa ń ṣe kálómi máa ń ṣe yẹn. náà sallallahu alaihi wasallam so láti àgọ́ òye ni a ti pè Ogun State inú so wọ́n ní sáà lè ṣe kùnútù bẹ́ẹ̀ ni ara ń tá a máa ń fi ṣe tá a lè ṣe lórí wítìrì wa ni ká ṣe kùnútù kódà lè tẹ́wọ́ tá a bẹ̀ lọ́n níbi kùnútù wa so wàláàlà so kùnútù làdúrà tá a máa ń ṣe tó ẹ pé tá a ti gbórí òkè rúkú báyìí a wà tẹ́wọ́ sọ́lọ́ a máa ṣàdúrà so téyìn ó sọkó sọ́lọ́ ńlọ́rùn so tàájúdé ṣe tá a ń lọ ṣe yà áyò yá kọjú mu alálà kálukú máa jó títájú lù kódà ní tájú nù ẹ̀kọ́ rẹ̀ ni pé sunkún sọ́lọ́ ńlọ́rùn láàrin wa tó bá tọ́dọ̀ àyà ń dáká àwọn ti lọ tàájúdé lómi so 08121024846 òní nọ́mbà tí a pèsè náà ọ wọlé tẹ́lẹ̀ o ọ wá ní kò wọlé náà 08121024846 fáwa tí a bá ní ìbéèrè so kí a má gbàgbé ké on the 7 inshallah náà hello salamu alaikum. Assalamu alaikum. Wa alaikum salam wa barakatuh. Nurudin Kasim ń fara sí akúrúwé ayẹyẹ. Ok, ẹ̀rẹ́ búlọ̀ náà. Náà. Bẹ́ẹ̀ni, ìbéèrè tí mo fẹ́ gbé lọ inú ìta lórí àwọn ọdún àwọn kèfèrí. Náà. Christmas. Náà. So, a gbọ́ lẹ́nu ìtàtò kan, a sì tún gbọ́ lẹ́nu ọ̀fun kan. Ẹnìkan sọ yí pé a gbọ́dọ̀ bá wọn pa bóyá adìẹ wọn bá fẹ́ pa ní adìẹ ní ọ̀nà ìlú tí wọ́n bá fẹ́ pa ìsáàtù kan tó pa àgbọ̀dọ̀ bá wọn pa. Bọ̀ ìgbà tí kan tó wá ti ṣe wútúbà fún wa lẹ́tọ̀ òun wá sọ wípé àwọn afáà pín lórí ẹ̀ pé a lè bá wọn pa bọ̀ àgbọ̀dọ̀ jẹ́. So àríyànjiyàn wá wà láàrin yẹn bọ̀ mo fẹ́ kẹ́ kí ẹ̀ fún wa sọ. Náà ntọ́lọ́ ń sọ lakum dinukum waliya din ṣebí ẹran tá a fẹ́ jẹ́ ń bẹ̀ ní ẹni apá ẹni tó wá sọ yìí pé sáàlẹ̀ bẹ́ẹ̀ tí ì ṣe mùsùlùmí pẹran Islam sọ fún wa pé àwọn alólè kitab àwọn Christian àtàwọn Jew so wọ́n lè pa ẹran táwa mùsùlùmí gangan ọ̀jẹ̀ ń bẹ̀ wọ́n lè pa ẹran ṣùgbọ́n májẹ̀mú gbọ́dọ̀ wà ní pé ẹran tí wọ́n pa wọ́n dà kọ́ Ọlọ́run sí tí èèyàn bá kódà bí mùsùlùmí bá dá kọ nǹkan míì tó yàtọ̀ sí ó kọ Ọlọ́run sẹ́ran àgbọ́dọ̀ jẹ́ tó bá dá kọ ànábì gan sẹ́ran tó fi dù ọ̀gbọ́dọ̀ jẹ́ ká tó sọ pé lómi ti ṣe mùsùlùmí kò nídìí kí mùsùlùmí sọ pé ẹjẹ́ lọ bá wọn pẹran no àwọn gẹ́tẹ́ bá pẹran awulẹ̀ lè jẹ́ kí lọ́wọ́ ń wá káàkiri ṣùgbọ́n tí ẹ bá fẹ́ràn sọrí bí mùsùlùmí náà bá fẹ́ràn sọrí ní tọ́lọ́wọ́n bá lè kọ́ lọ́ọ̀yọ́nú sí àlè jẹ́ tí ẹ bá fẹ́ràn sọrí òòṣà àlè jẹ́ tó bá fẹ́ràn sọrí ọdún tí tọ́lọ́wọ́n bá lè kọ́ lọ́ọ̀ tí ọ̀sẹ́rì fún àlè jẹ́ kò mọ̀ wulẹ̀ sọ pé sí mo lè lọ́ bá wọn pa kíníkà èròjú lélẹ́yìn tí wọ́n wulẹ̀ pẹran wọn lè jẹ nǹkan wọn so ọdún eléyìn kò sínú ẹ̀sìn tiwa débi kọ́ lọ́ mọ́ bá wọn pẹran káàkiri kì í ṣe léyà débi kó tó wọn máa jẹ́ǹjẹ rẹ̀ àbátọ̀ bá ní ọmọ jẹ́ǹjẹ rẹ̀ àkúnjẹ ní bá káàkiri 08121024846 last question ó ti dábàá pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́run ó tún di ọjọ́ mẹ́jọ pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́run ká má gbàgbé lọ́ndì 7 January 7 ní àdúgbò òdòdó ní ọlọ́run wà ibẹ̀ ni a ti sí mọ́ṣáláṣí tí church tó di mosque tí ọlọ́run balẹ̀kọ́lá wà bá ní tún kọ́ so kọ́lọ́run balẹ̀kọ́lá kọ́ bá ní san ẹrú ọlọ́run tí ó sì sábà bí nǹkan ẹnìkan ṣoṣo lọ́ padà dá kọ́ kọ́lọ́run kọ́ bá ní sàlékún àrísìkí rẹ̀ kọ́ ọlájọ́ kan sọ rẹ̀ kọ́ ọlá gbóná la ilaha illallah na'am. Gbogbo èèyàn tó bá fẹ́ dá láṣẹ. Gbogbo èèyàn tó bá fẹ́ dá láṣẹ.
pàṣẹ tó fẹ́ ṣàdúrà k'Ọlọ́run ó gbọ́ tó fẹ́ ṣàdúrà k'Ọlọ́run ó gbọ́. Kó gbìyànjú dìde tó bá dòru. Kó gbìyànjú dìde tó bá dòru. Láti kírun fọ́ba Olúwa wa. Láti kírun fọ́ba Olúwa wa. Alhamdulillahi Rabbil Alamin. Ètò tí alẹ́ kò ní jù báyìí lọ ní ìyọ̀ǹda ti Ọlọ́run. Àwa tí a jọ mú ètò tálẹ̀ wá sí etí gbọ́ wa àfáwà Abdulsalam Tirmidhi Al-Aswadi àjọ wà níbí báyìí ní bákan náà mú